Welcome to Lekan Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ẹ káàbọ̀ sí orí YouTube channel wa. Tá a tún fẹ́ discuss nínú fídíò wa ilé òwe àsámọ̀. Olówe mọ̀wé o, Lekan Eto mẹ́ni tó ń bá wí. Àwọn àgbà bọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n ní bá a bá sọ̀kò lọ́jà ará ilé ẹni ló ń bá. Àwọn olóyìnbó wọ́n tún bá wa translate ẹ̀. Wọ́n ní he who throws stone in the market will eat his relative. Ó wọnú ara wọn ní òwe àsámọ̀. Wọ́n ní tá a bá sọ̀kò lọ́jà ará ilé ẹni ní ń bá. Táwọn Yorùbá tán bá lo ọ̀rọ̀ yẹn, wọ́n fi ń pẹ̀tù sí inú ẹni tí ó ń ṣèkà wípé tó bá lọ ju òkò lọ́jà ó lè jẹ́ pé ará ilé ẹ̀ náà ni ó padà bá. So ìyẹn ní ìkìlọ̀ fẹ́ni tó ń ṣèkà wípé kó má ṣèkà. Àwọn àgbà náà tún wá bọ̀ náà tún wá sọ̀rọ̀ wọ́n tún pàṣàmọ̀ wọ́n tún pòwe wọ́n ní ẹni tó ń sọ̀kò lọ́jà tó ń sọ òkò lu àwọn èèyàn lọ́jà, wọ́n ní ọ̀tá àwọn kan náà ló tún ń sọ̀kò lù yẹn. So bí ó bá ń sọ̀kò lọ́jà àwọn kan ò ní nífẹ̀ẹ́ rẹ̀, àwọn kan sì tún nífẹ̀ẹ́ rẹ̀. Àwọn tán nífẹ̀ẹ́ rẹ̀ ó bọ́ sí dédé wípé ọ̀tá àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ ni ó ń sọ̀kò lù. Àwọn tí ò nífẹ̀ẹ́ rẹ̀ ó bọ́ sí dédé wípé ará ilé wọn ló ń sọ̀kò bá. So àtúnfẹ́ yìí dára wa lẹ́kọ̀ọ́ ni. Olówe mọ̀wé Lekan Eto mẹ́ni tó ń bá wí. So tẹ́ bá sì ń darapọ̀ mọ́ channel ẹ bá wa subscribe, ẹ bá wa likes, a fi ń dára wa lẹ́kọ̀ọ́ náà ni ẹ dẹ̀ máa bá wa comment. We love you all. Thanks for watching.